gúngún lobìnrin lè ṣe àwo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ bóbìnrin fojú dòrò òrùn á gbé. Ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó. Lórí ètò tòní ẹ̀yin èèyàn mi kí la tiẹ̀ ti fẹ́ pè ná. Wọ́n ní ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó. Ẹ bá wa kìlọ̀ fáwọn ìjọba, àwọn ìjọba panipani, àwọn ìjọba múnimúni, àwọn ìjọba mú wọn lẹ́rú, àwọn ìjọba tó jẹ́ wípé ayé táwọn wá, ìpinnu tí wọ́n wá, ìpinnu tí wọ́n wá ṣe nílé ayé ni pé ìpinnu káwọn máa ṣe búburú káàkiri. Wọn ò ní èrò rere nínú gbogbo ọpọlọ tí Ọlọ́run jogún fún wọn, nínú gbogbo làákàyè tí ọba ẹlẹ́dàá tó fún gbogbo ẹ̀dá láyé. Àwọn ò rí ọpọlọ tí wọ́n ṣe nǹkan rẹ̀ ju bí wọ́n ṣe máa ba ayé ọmọnìkejì jẹ́ lọ. Ẹ̀yin ìjọba àpapọ̀ Nàìjíríà location 9 àwọn là ń ké sí lónìí. Wọ́n ní wọ́n fẹ́ mú Sunday Igboho, bóyá òótọ́ ni o bóyá rọlẹ̀ pa ni o, ṣùgbọ́n ẹlẹ́dàá ló rán mi sí yín lónìí o, àtàwọn alálẹ̀ àti gbogbo ọmọ Odùduwà tọkàntọkàn wípé ajá tó bá lọ ṣeré lọ sílé ẹkùn ó mọ nǹkan tó máa bá bọ̀ ń bẹ́ẹ̀, bóyá òun kọ́ ló dẹ̀ máa ròyìn ẹ̀. Torí pé kíni àwọn tó yẹ kẹ́ ẹ mú kẹ́ ẹ fi jófin ẹ kì í mú wọn. Ayé yín ṣe wá dorí kodò báyìí. Báwo ni ó ṣe jẹ́ wípé àwọn aláìṣẹ̀ ló máa ń wù yín kẹ́yìn máa lè dì mọ́, kẹ́ ẹ máa kó sínú wàhálà, kẹ́ ẹ máa kó sínú ìyọnu. Ẹni tó wò ṣẹ́jú mojójú ẹlẹ́jà fún yín, ijó ẹlẹ́yà yín, ẹ mọ irújú ẹlẹ́yà yín, ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ gbájúmọ́ láti ṣe fún orílẹ̀-èdè, pé kí ni nǹkan tó tiẹ̀ mú àwọn ènìyàn yìí tí wọ́n fi ń sọ wípé àwọn ò fẹ́ bí ìjọba ẹ ṣe rí, àwọn ò fẹ́ bá orílẹ̀-èdè ṣe mọ́. Ẹ nírònú àtúnṣe, ẹ nírònú èròǹgbà rere kankan tẹ́ ẹ fẹ́ ní pé tán bá tiẹ̀ ń pèèyàn ló ní fún ràdàràdà a máa pa ìfun ẹ̀dá. Ẹ̀yin abọ́baṣiṣẹ́, ẹ̀yin àgbèfọ́ba, ẹ̀yin èmi ò tiẹ̀ mọ́rú ìdájọ́ tẹ́lẹ̀dá máa dá fún yín tó jẹ́ pé ọmọrogún títí yín kò mọṣẹ́ kọ̀ rí. Ìparun yín ti wá fẹ́ dé pátápátá báyìí tẹ́ ẹ bá ti dáwọ́lé ọ̀rọ̀ Sunday Igboho àti Ọbásanjọ́. Wọ́n ní ẹ tún kọ́ Ọbásanjọ́ náà mọ́. Ìparun ló fẹ́ ti ń ṣe tipẹ́tipẹ́, ẹ mú Délé Gíwá, ẹ mú Ṣínkó, ẹ ń ṣe tipẹ́tipẹ́, ẹ mú Abíọ́lá, ẹ mú Ṣínkó, ẹ mú Awólọ́wọ̀, gbogbo wọn lẹ mú, ẹ mú Díyà, ẹ ti mú wọn káàkiri Yorùbá, àwọn ọmọ Yorùbá takuntakun tó jẹ́ pé tán bá ti láwọn máa dìde bá ẹ rí, ẹ mú Ṣòwòrẹ́ náà, ẹ ti fi sínú gbogbo ẹni tó bá ti sọ pé òun fẹ́ jà fún ohun tó máa mú ayé rọrùn báyìí. Ṣe ni ẹ̀yin fẹ́ máa dá wọn lóró ni. Àsìkò tí yín ti tó. Bàbá Buhari, bóyá ẹ̀yin ni Buhari tó wà ń bẹ̀ o àmọ́ o, bóyá ẹ̀yin kọ́ ni Buhari tó wà ń bẹ̀ o àmọ́ o, gbogbo ẹ̀yin tẹ́ wà l'Aso Rock tó jẹ́ wípé ẹ ti múlẹ̀, ẹ ti momi òkùnkùn, ẹ ti momi ìkà, ẹ ti bá wọn tọwọ́ bọ ìmùlẹ̀ ìkà. Ẹ ti lérò pé ìjẹ tí wọ́n jẹ àkàlàmàgbọ̀ àgbà ọ̀nà ṣe ń pòwe ẹ̀ wọ́n lè jẹ igún bẹ́ẹ̀. Kò pọ́síbù. Kò pọ́síbù. Ọkàn yín ti dáàkì gan, ẹ ti wá rò pé bó ṣe máa rí lọ nìyẹn. Kò lè pọ́síbù torí pé àsìkò tá a wà yìí ẹ fẹ́ ṣìṣe ni. Àsìkò tá a wà yìí gbogbo ọmọ Odùduwà ti dì, gbogbo ọmọ Odùduwà ti wake up, wọn ò sùn mọ́. Ẹ lè ti wò pé àwọn kan wà tó ẹ ti ríṣẹ́ ṣì ń fowó rà, ẹ ń fowó rí wọn tán, ẹ ń fún wọn màálù àti kílìṣì ń jẹ, ẹ ń fún wọn màálù ọ̀ràn wa gan mọ̀.
màálù in fact a lè jẹ màálù yín gan báyìí tó jẹ́ pé a máa jẹ bá àti ẹ máa jẹ tá a bá ti ń jẹ báyìí ayé yín ló ń bàjẹ́ bí ọmọ Yorùbá bá ṣe ń jẹ màálù yín báyìí ayé ti yín ló ń bàjẹ́ nítorí pé kí ni àárò bírú ẹnikẹ́ni ẹ jẹ́ bá wa ké sí ìjọba Nàìjíríà kí ló ṣe jẹ́ ẹ̀yin lẹ́mìí méjì ni ṣé ẹlẹ́mìí méjì gbogbo ẹ̀yin sẹ́nítọ̀ ìkà ẹ̀yin amòfin ìkà tẹ́ wà ní judiciary gbogbo ẹ̀yin tẹ́ wà ní house gbogbo ẹ̀yin representative gbogbo ẹ̀yin sẹ́nítọ̀ ẹ̀yin gọ́fúnọ̀ torí kò sí èyí tí ò mọ́nú yín kò sí èyí tó máa sọ pé òun ò mọwọ́ mẹsẹ̀ nínú gbogbo tó bá ń lọ láti ìjọba àpapọ̀ kò sí èyí tí ò mọ́nú yín. àwọn alálẹ̀ náà fi ń ṣeré wọ́n fa àwọn alálẹ̀ gan hàn ń pa àwọn alálẹ̀ ń bínú lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń bínú sí gbogbo ẹni tó bá fọwọ́ kan ọmọ Odùduwà lásìkò tá a wà báyìí àti gbogbo ọmọ Odùduwà gbogbo ìwọ ọmọ Yorùbá tó bá dalẹ̀ lọ́wọ́ tá a wà báyìí tó jẹ́ pé ìwọ ló fẹ́ ya agbẹ̀yìn bẹbọ jẹ́ ṣé orí atẹ́gùn tó ń mí sínú atẹ́gùn tó ń mí sínú ó ti dìnira fún ọ omi tó bá mu àfi kó yá lọ mu omi nílẹ̀ Haúsá o ẹ̀yin gọ́fúnà gbogbo ẹ̀yin ọlọ́pàá ìránṣẹ́ ikú gbogbo ẹ̀yin ìránṣẹ́ láabi tẹ́ wà káàkiri orí ilẹ̀ Yorùbá tó jẹ́ ìbẹ̀lẹ̀ yín tí ń ṣiṣẹ́ ìwọ ló máa gbowó lọ́wọ́ ẹni tí ó jẹ̀bi tí wàá gbẹ̀bí fáláre ìwọ ni wọ́n máa ránṣẹ́ rí àwòrán máa nǹkan pólíìsì kan náà fi hàn wá níbi tó ti ń fa kí náà máa ń fà símú yẹn ló ń fa burúkú ní ìmọ̀ bí tí mo ti nígbà tó ń bá fà á tán wá máa ṣìwàwù báwo ni yẹn ò ṣe ní pààyàn torí 10 naira báwo ni kò ṣe ní pààyàn nítorí 10 naira fún gbogbo nǹkan tó ń fà yẹn ẹ jẹ́ n fi hàn yín ẹ wo location náà tí wọ́n ti fẹ́ ká kúrò ṣẹ́rí ọlọ́pàá nìyẹn aláṣọ dúdú aláṣọ ikú mo mọ̀ pé ti rí gbogbo yín lẹ ti rí báwo ni irú eléyìí ẹ wò ṣá Ṣàngó lẹ́wà Ṣàngó gan ó ṣe báyìí torí ibi tí Ṣàngó bá wà ìdájọ́ òdodo ló máa ń lọ ṣe rí báwo leléyìí ò ṣe ní pààyàn torí 20 naira ẹ wà àwọn agbófinró ẹ wà àwọn tó ń gbófinró ní location 9 ẹ rí location 9 ó nìyẹn ẹ wò bó ṣe ń tu ọlọ́pàá yín nìyẹn ọlọ́pàá Nàìjíríà ṣé ẹ rí ọlọ́pàá báyìí ṣé rí ọlọ́pàá tí ó máa lọ ẹni tó máa lọ mú ẹni tó ń ṣe ibi tó ń ṣeré nìyẹn o ọlọ́pàá tí wọ́n ká yá àwọn èèyàn tí wọ́n kó wọn léwó lọ́wọ́ pé kó máa ṣàkóso nìyẹn o wọ́n ní bí ò bá sí olè ilé títà olè jà bàbá Tinubu bàbá Jagaban gbogbo ọmọ Odùduwà ló ń ké sí yín lọ́tún lósì o káàkiri àgbáyé gbogbo ọmọ Odùduwà torí pé wọ́n mọ ipa àti ipò tẹ́ ẹ ní orílẹ̀-èdè Nàìjíríà àti pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá ẹlẹ́dàá tó dá yín bàbá Tinubu tó fi èémí sínú yín torí pé bí olè ilé ò bá jà títà ò lè jà ọmọ làwa jẹ́ sí yín táwa ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe gbogbo ayé sì ń ké sí yín lọ́tún lósì wọ́n ń pè yín bàbá bàbá ẹ padà bàbá ẹ rè fáàsì wọ́n ń tàn yín lọ ní wọ́n ń sọ yan ẹ̀tàn lẹ́wà ń bẹ bàbá ṣe ń jẹ màálù ni ẹ̀yin náà ń jẹ màálù ẹ ti jẹ màálù àmọ́ pé ẹ ti jẹ màálù sẹ́yìn bàbá kí ló dé bí ò bá lọ́wọ́ yín nínú ṣé wọ́n máa dún mọ̀wúrú mọ́ ẹnikẹ́ni ní ilẹ̀ Yorùbá pé wọ́n fẹ́ sólókùn lọ́rùn gbogbo ayé wá ń ké sí yín gbogbo ayé wọ́n ń pè yín lọ́tún lósì pé bàbá ẹ fi reverse GSC sí ọ̀rọ̀ ibi tẹ́ ń lọ yẹn torí pé ibi tẹ́ ń lọ yẹn àfi tó bá jẹ́ wípé ẹ̀yin náà ti gbé ṣùmí lókù bàbá
ṣùgbọ́n kò wá sí ní tẹ́ ẹ lè gbé mì tó bẹ́ẹ̀ náà ẹ mọ̀ wípé èémí kan ṣoṣo òun ló wà fún ẹ̀dá ènìyàn láyé èémí kan ṣoṣo ló wà fún ẹ̀dá ènìyàn láyé ó nítorí a ti fi lélẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo tó bá ti kú tán bò ẹ́ mọ́lẹ̀ báyìí ìdájọ́ lókù tó fẹ́ lọ dojúkọ ìdájọ́ Olódùmarè tó ní ẹ̀rù ìdájọ́ tí ẹnìkan ò ní lè ṣe àwáwí ìdájọ́ tó ò ní lè sọ pé jẹ́ kí n padà sẹ́yìn jẹ́ kí n sáré lọ ṣe àtúnṣe ẹ ní lè padà sẹ́yìn lọ ṣe àtúnṣe mọ́ bàbá tí wọ́n bá wọn ti àwa tí ẹ gbàgbọ́ ni pé wọn lè gbogbo ó ní kí ló ń dùn mọ́ orú ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ bá mi ẹ fún mi lórúkọ tíráàkì yẹn bàbá wa Sunny Adé ti kọrin ní ó ní kí ló ń dùn mọ́ wúrú kí ló ń dùn mọ́ wúrú ó ní kó yé dùn mọ́ wúrú mọ́ wa mọ́ èyí jíjáde ẹ jáde pé ọmọ Odùduwà níyín èyí jíjáde ẹ jáde pé tó Yorùbá níyín o ẹ sọ wípé Yorùbá nílé yín tóró tiẹ̀ máa báwo lèèyàn ṣe máa wà tó máa sọ wípé tí ò ní lè àwọ̀ identify pẹ̀lú ìran ibi tó ti wá tó máa sọ wípé o níran aṣiwèrè ló kó ọrọ̀ jọ tí ò mẹ́ni tó máa ná nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nìyẹn aṣiwèrè kó ọrọ̀ jọ kò mẹ́ni tó máa ná ẹ̀yin ti gbàgbé ni pé kì í ṣe níní owó òun ni a fi ń pe ni ní ọlọ́rọ̀ iye ayé tó o bá tún ṣe ló sọ ọ́ di ọlọ́rọ̀ iye ọkàn tó ti pasẹ̀ rẹ rẹ́rìn láyé òun ló sọ ọ́ di ọlọ́rọ̀ owó pépà lásán ni tó máa fi sílẹ̀ tó máa jù sílẹ̀ ṣùgbọ́n ohun tí o fi ọkàn rẹ ṣe nínú ayé lórí èèpẹ̀ ilẹ̀ lórí èrùpẹ̀ ohun tó bá fi ọkàn rẹ ṣe òun ni yóò sọ bóyá ọlọ́rọ̀ ni ọ́ níwájú Ọlọ́run àbí tálákà ọ̀pọ̀lọpọ̀ yín lẹ rò pé olówó ni yín ọ̀pọ̀lọpọ̀ yín lẹ rò pé alágbára ni yín ṣẹ́yìn lágbára bí ẹ̀yin jẹ́ ẹlẹ́dàá ni ẹ̀yin jẹ́ Ọlọ́run ni ẹ mọ̀ wípé ẹ kàn wọṣọ ní ìhòòhò lẹ́wà torí pé níwájú ẹlẹ́dàá ẹ já sí nǹkan kan inú ẹlẹ́dàá kan sí yín torí ìwà búburú ọwọ́ yín kí ló dé tẹ́ ẹ kórìíra olótìtọ́ kí ló dé tẹ́ ẹ kórìíra ẹni rere kí ló dé tẹ́ ẹ kórìíra kí ayé ọmọnìkejì kó ní ìdẹ̀rùn kí ló dé tẹ́ ẹ kórìíra pé kí ayé tu ọmọnìkejì lára kí ló dé tẹ́ ẹ kórìíra tó jẹ́ wípé tínú yín máa ń dùn sí ni pé tí àwọn èèyàn bá ṣáà ń sunkún wá bá ẹ̀yin ará àwọn kan náà bẹ́ẹ̀ ẹlòmíì gan kò tiẹ̀ ń ṣe pé bóyá olóṣèlú gan ni ìwọ náà tó bá wà láàrin wọn kó tètè máa ronú ẹ̀ pìwàdà báyìí tó jẹ́ pé o máa ń dúró nídúró pé kó jẹ́wọ́ ni wọ́n ṣáà máa pè ní káwọn yòókù máa tálákà kí ṣòro máa dé bá wọn kán wá máa bá ẹ kán máa pè ẹ́ tí ṣòro inú ìṣòro ni wọ́n ti ń ṣayọ̀ ló ti ń ṣayọ̀ inú ìṣòro ọmọnìkejì ló ti máa ń yọ̀ inú ẹlẹ́dàá kan sí ẹ inú Olódùmarè ó kan sí yín Sunday Igboho gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ la etí yín sílẹ̀ ẹ la ojú yín sílẹ̀ àsìkò kọ́ lélẹ̀ tó jẹ́ pé a máa fi ọmọ Yorùbá kankan ṣeré kì í ṣe àsìkò yìí adétàìdé èèyàn gbé àǹbì lọ́wọ́ ọmọ gbé àǹbì lọ́wọ́ pé kóun lọ pín ẹ ti gbé pákó ẹ ti jù sínú ilé kí ló dé táwọn ọmọ Yorùbá mi ò tiẹ̀ wá ronú jinlẹ̀ pé báwo náà ṣe máa kọ́ àwọn Boko Haram tí wọ́n ń pààyàn Boko Haram tí wọ́n ń pààyàn bàbá mi Boko Haram ń pààyàn ìyẹn lásán ẹlòmíì máa kàn máa rẹ́rìn báyìí máa ka àwọn comment lórí àwọn platform a máa ní ẹnìkan ló tẹ̀ ní kémi máa define kémi fóun ní rísìn kan tá a fi fẹ́ gba òmìnira rísìn kan mo ní kó lọ ṣe research ẹ̀ kí náà ń pè ní orílẹ̀-èdè mi ì tí ì rèsì ẹ̀ láti ìjọ́ tó ti sọ̀rọ̀ yẹn mo ní kí ni wọ́n ń pè ní orílẹ̀-èdè mo fẹ́ kó sọ ìtumọ̀ orílẹ̀-èdè fún mi ká má sọ pé orílẹ̀-èdè jẹ́ àwọn ènìyàn
tí wọ́n jọ jẹ́ ẹ̀yà kan tí wọ́n sọ èdè kan àti tí wọ́n ní àṣà kan, a people of the same language, the same culture, the same tribe, òun ló jẹ́ nation kan, òun ló ń pè ní orílẹ̀-èdè. Ọ̀pọ̀lọpọ̀ akọ́ máa béèrè ìbéèrè àgọ̀, màálù tẹ jẹ yẹn ó mà dákìn náà àti yìn, kò jẹ́ kẹ́ ẹ mọ ẹ̀tọ́ yín mọ́ rárá. Nígbà tí gbogbo wa bá ń sọ pé àmì Nàìjíríà, ṣé Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè? Àmì Nàìjíríà, ẹjọ́ èdè mélòó ló wà lórílẹ̀-èdè Nàìjíríà? Ẹ̀yà mélòó ló wà lórílẹ̀-èdè Nàìjíríà? Àṣà mélòó ló wà lórílẹ̀-èdè Nàìjíríà? Ṣédè kan ṣoṣo ló wà lórílẹ̀-èdè Nàìjíríà? Ṣé àṣà kan ló wà lórílẹ̀-èdè Nàìjíríà? Ìyẹn àkọ́kọ́. Ìkejì, béèrè pé tó bá wá jẹ́ pé orílẹ̀-èdè ni tá à ń pè ní àwọn ènìyàn tó ń jọ ní èdè kan ṣoṣo, èyí tó fìdí rẹ̀ múlẹ̀ wípé Yorùbá, àwa ọmọ Yorùbá tá a ní èdè kan, tá a ní àṣà kan náà àti ìwà kan náà, tá a jọ ń gbé èdè ẹnu ara wa, a dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan, gẹ́gẹ́ bí àwọn Biafra náà tó jẹ́ wípé èdè kan ni wọ́n ní àṣà, wọ́n ní culture tiwọn. Bẹ́ẹ̀ kan náà láwúsá, mi ò gbà Haúsá bí mo ṣe wà yìí, bọ́n máa ń sọ̀rọ̀ níbi tí wọ́n bá wà, máa wò bí orí ẹran ni, bí orí màálù wọn ni màá ṣe máa wò. Ẹ wá sọ fún mi pé kí ló dé nígbà tí òfin gan wá tiẹ̀ tún sọ wípé ókè, wọ́n ti ṣì pé ókè o, a mọ̀ wípé àwọn gan mọ̀ tí wọ́n bá mọ̀ wípé táwọn ṣe ó jẹ́ nǹkan tó wrong, tó burú jáì. Wọn ò ní fi síbẹ̀ wípé tó bá di 100 ọdún pé oníkálùkù yín ẹ wá lè pín yàwó kẹ́ ẹ dúró lọ́tọ̀ọ̀tọ̀, torí wọ́n ti mọ̀ pé orílẹ̀-èdè la represent tẹ́lẹ̀tẹ́lẹ̀. Yorùbá a jẹ́ orílẹ̀-èdè kan tẹ́lẹ̀tẹ́lẹ̀, orílẹ̀-èdè ni wá láti dídá ayé láti ìbẹ̀rẹ̀, torí pé èdè wa dá dúró. Kò sí ẹni tó ń sọ èdè wa ẹyọ kan ṣoṣo ní káàkiri àgbáyé. Níbikíbi tó o bá lọ tọ́mọ Yorùbá bá sọ̀rọ̀, wàá mọ̀ pé Yorùbá lélẹ̀. Níbikíbi tó o bá lọ tó bá ró ìró mára, tí wọ́n wé gèlè, tí wọ́n wà lẹ̀kẹ̀ mọ́rùn, á ti mọ ibi tí wọ́n ti jáde wá, wàá mọ orísun wọn. A jẹ́ orílẹ̀-èdè. Kí ló dé tó jẹ́ wípé wọ́n sọ pé ní ẹ̀yìn 100 ọdún gbogbo yín wá, ẹni tí ò bá wá wọ̀ mọ́ kó sọ wípé òun fẹ́ dúró lọ́tọ̀ọ̀tọ̀, ẹ wá bí mí léèrè. Nígbà tá a wá sọ pé kò wọ̀ mọ́, tá a sọ wípé ìbáṣepọ̀ wa kò wọ̀ mọ́, àgbéjà ara wa, èdè wa ò yéra wa láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ̀tàn lẹ fi so wá pọ̀. A dúpẹ́ pé Ẹlẹ́dàá jẹ́ kí 100 ọdún kó ṣojú gbogbo wa, àwa tá a wà láyé. Àwọn bàbá wa kan ti kú sórí ẹ̀, àwọn ìran wa kan ti kú sórí ẹ̀. Ṣùgbọ́n wa tá a wà láyé tí 100 ọdún yẹn fi dé, pé a lè kúrò nínú oko wàhálà àti dààmú yìí, tá a wá dìde, tá a wá gbégbèsè pé àtọ́ o, àwọn bàbá wa ńlá wa ń tá a bá nínú ìwé ìfìn àti ìwé ìtàn tí wọ́n kọ sílẹ̀, tí ẹ fipá torí tipátipá ni wọ́n fi mú wọn síbẹ̀. Bí ò bá jẹ́ tipátipá, ojú àwọn bàbá wa ìṣe black gan-an ní títí wọn o, láti fi ọwọ́ sí ìwé pé kí wọ́n sáìn pé wọ́n sorun wájú pọ̀ mọ́ tìpàkọ́ o. Nígbà tá a wá sọ wípé ìbáṣepọ̀ kò ṣeé ṣe mọ́ báyìí, ẹ jẹ́ ká bira wa léèrè pé kí ló dé tí àwọn ará abí, àwọn tí ọ̀hún, àwọn òkè ọya, tí wọ́n fi wá takú pé àní lọ, tí ìwé òfin sì sọ wípé oníkálukú oníwọ́rọ́wọ́rọ́ o, tó bá di 100 ọdún, lẹ́yìn 100 ọdún ẹ lè sọ pé ẹ ṣe mọ́. Kí ló wá dé tán sọ pé dandan wo oko àwọn ò ní jẹ́ ká lọ? Ẹ jọ̀ọ́ ẹ bá bí wọ́n léèrè. Buhari àti gbogbo àwọn ẹlẹ́gbẹ́rò rẹ̀, kí ló dé tẹ́ sọ wípé ẹ wá wo constitution, ẹ wo inú ìwé tẹ́ ẹ jọ sign mọ́ o pé ó wà nínú ìwé o, ẹ ní fi wálẹ̀. Ẹ̀yin gọ́fúnà, tiyín ló burú jù. Gbogbo ẹ̀yin tó jẹ́ aṣojú ilẹ̀ Yorùbá yẹn, tẹ́ ẹ mọ òtítọ́ ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n torí ìjẹkújẹ yín, ìjẹkújẹ tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ náà, yìí kán ló máa jẹ yín lórí, ó máa jó yín torí ìdí nínú ibi tán bá bò mọ́, ìdí máa bò yín tó máa jẹ yín.
wọ́n máa gbàgbé yín ẹ̀ wò wọ́n máa síntọ́ lórí yín wọ́n máa tó jẹ́ wípé wọ́n máa síntọ́ sí yín báyìí orí ibi tán bá sin yín sí wọ́n á yàgbẹ́ síbẹ̀ ẹ rò pé kínní wọ́n máa gbé yín lọ sí mẹ́tì àtàn àbíbo náà tí máa ń sin yín sí yẹn tán máa ń sin yín sí yẹn ẹ rò pé ọ̀nà tán fún yín nìyẹn tán bá decorate wọn bá fi gold kán fi kọ́ burial ground yín báyìí kò máa prevent àwọn Mr. Ikan àwọn Mr. Ìdín Mr. Maggot tó máa jẹ agbárí yín yẹn gbogbo mùdùmùdùn tẹ́ ti jẹ láyé yẹn gbogbo àwọn ìjẹkújẹ tẹ́ ti jẹ láyé yẹn ikán máa wá bò ó rántí ọjọ́ yẹn tí ikán máa bò yín ẹ̀yin nìkan ló máa kù nínú sàárè nínú kòtò tán bá jù yín sí ọkàn tẹ́ sọ pé ẹ yí padà yẹn a wá lọ jóná a máa jó nínú iná a máa jó iná àjò òkú a máa jó iná àjò òkú mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ti tọwọ́ yín tẹ́ ti fọkàn yín fún tèṣù tẹ́ ti tọkàn yín fún èṣù ẹ ti tọkàn yín fún owó ẹ̀yin ò lè yí padà nínú iná ni ẹ ń lọ inú iná lẹ ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti ta ọkàn yín ẹ ti mọ̀ pé ẹ lè ronú pìwàdà ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ wípé ojú kòkòrò wọ̀bìà chairman local government ẹ̀yin IG DPO gbogbo ẹ̀yin representative ẹ̀yin ọba ẹ̀yin aṣíwájú ilẹ̀ Yorùbá ẹ̀yin gómìnà gbogbo ní ilẹ̀ Yorùbá tẹ̀yin ti gbàgbé ìran ẹjọ́ sáwúsá lẹ̀ ń sọ ṣé Haúsá ni èdè tó ń jáde lẹ́nu yín ṣé omi Haúsá ṣé Haúsá àtọ̀ Haúsá ló bí yín àtọ̀ Ìgbò ṣóun ló bí yín tẹ́ ṣe fẹ́ ẹjọ́ ìjáde ìwà tòní ẹlẹ́dàá ní kìlọ̀ fún yín o ó ní kí n kìlọ̀ fún yín pé ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó bẹ́ẹ̀ ni ẹ kìlọ̀ fún ọmọdé kó má rìn ní ẹ kìlọ̀ fún Fúlàní Haúsá ẹ kìlọ̀ fún Buhari ẹ kìlọ̀ fún wọn ẹ má fọwọ́ kan Sunday Igboho ẹ má fọwọ́ kan ọmọ Yorùbá kankan ẹ tú Sowore lẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá tẹ́ fi pamọ́ Olúwatìmílẹ́yìn ẹ tú wọn lẹ̀ ẹ wò ó mo tún fẹ́ rán yín létí bóyá lẹ ẹ mọ̀ ìgbà míì wà tó jẹ́ wípé àwa kàn ń pariwo nítorí pé ẹlẹ́dàá gangan fúnra rẹ̀ ó ti ṣe yín bíi Fáráò ó ti di yín láyà lé kó lè fi rẹ̀ hàn báyìí ẹ̀yin ti rò wípé ta ló fẹ́ gbà wọ́n lọ́wọ́ yín ta ló fẹ́ gba àwọn ọmọ Yorùbá lọ́wọ́ yín ọ̀rọ̀ Ọlọ́run náà sọ bẹ́ẹ̀ ó ní a lè gba òǹdè lọ́wọ́ alágbára bí ìwé Àìsáyà ló sọ bẹ́ẹ̀ ó ní a ó gba òǹdè lọ́wọ́ alágbára a ó gba ẹni tí a fi sínú ìgbèkùn lọ́wọ́ alágbára ayé torí pé alágbára ọ̀run ṣetán láti fi ra rẹ̀ hàn láti fi yín jófin lójú gbogbo àgbáyé kí gbogbo àgbáyé lè bẹ̀rù jẹ̀jẹ̀ ẹ rí ó ṣe fáwọn ọba àti ṣáájú ó ṣe fún wọn ẹ̀yin la ojú yín sílẹ̀ ẹ̀yin gómìnà la ojú yín sílẹ̀ ṣe bára yín ni wọ́n máa gbà kọjá ẹ̀yin ọmọ Tinubu ẹ̀yin ọmọ bàbá Jàgàbá ẹ̀yin ní ẹ fẹ́ sọra yín di ìránṣẹ́ ìtẹ̀síwájú ìránṣẹ́ ohun rere ẹ̀yin ibi tí àmọ̀gbà tẹ́ di ẹ̀fọn ṣe bẹ́ẹ̀ fọn ló máa ń mu ẹ̀jẹ̀ kòkòrò ẹ̀fọn kí ló dẹ̀ máa ń gbẹ̀yìn ẹ̀fọn kíkú náà ni bí èèyàn ò pa gan tó bá ti dé lifespan ẹ̀ ó ní iye ọjọ́ tí ẹ̀fọn máa jẹ èèyàn iye ẹ̀jẹ̀ tó máa mu tó máa fi kú bẹ́ẹ̀ nìkan ò pa fúnra rẹ̀ ló máa kú dànù. You think you can escape all the days of your evil gbogbo ọjọ́ tẹ́ fi ń ṣe búburú gbogbo ẹ̀yin tẹ́ ń pani tẹ́ tó jẹ́ pé ẹ wá pinnu lọ́kàn ṣé kò sàn tẹ́ ẹ bá tiẹ̀ bó bá jẹ́ pé wọ́n fi yín sínú ìmùlẹ̀ gan kò sàn kẹ́ ẹ bà ìmùlẹ̀ yẹn jẹ́ kẹ́ ẹ wá jà fún ohun tó tọ́ kẹ́ ẹ jà fún ẹ kú sórí ohun tó tọ́ yẹn kẹ́ ẹ kú sórí ohun tó tọ́ yẹn kí ọkàn yín balẹ̀ kẹ́ ẹ lọ sinmi nínú ayérayé ju kó jẹ́ pé kẹ́ ẹ lọ jóná iná tí kì í kú títí abẹ́ rò pé kò sí ọ̀run rere wà
ọ̀run káàdì wà níbi iná àjò òkú tó máa jó gbogbo àwọn ìka ènìyàn. Ó rò pé ó máa ní àwọn fúre ọ̀fẹ́ ní orí bí tí igi tútù ti ń wó nígbà tí igi gbogbo ẹ̀ wà ń bẹ̀. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Jagaban, ẹ̀yin lẹ máa ń lúgọ, tẹ́ máa ń lúgọ di àwọn èèyàn rere ní gbogbo ibù tẹ́ máa lúgọ káàkiri, ẹ̀ máa ṣọ́ wọn bí wọ́n ṣe ń rìn bí wọ́n ṣe ń lọ. Ẹ̀ tí ẹ wò pé ẹni tẹ́ ẹ fẹ́ mú yìí òun náà máa lójú bíi tiyín, ó máa ń mí bíi tiyín, ó máa létí bíi tiyín, ẹran ara kan náà ní titiyín tẹ́ ẹ jọ gbé sára ló máa gbé titiyín. Ẹ̀rù Elédùmarè ò bà yín pé bí mo tiẹ̀ ṣe délé ayé, báwo ni mo ṣe délé ayé, ta ló dá mi, níbo ni èémí inú mi, báwo ló ṣe ń wá, báwo ló ṣe wà níbẹ̀. Ẹ jókòó kẹrò lọ́jọ́ kan pé káti ẹ̀ lẹ́sùn, báwo ni èémí ṣe ń jáde lórí àwọn tí wọ́n ṣàìsàn. Èèyàn ò ní ṣàìsàn, wọ́n á jọ sọ pé ó dàárọ̀ o, wọ́n á dẹ̀ sùn, èémí yẹn á dẹ̀ jáde kúrò lára wọn. Ẹ rántí pé lọ́jọ́ kan náà ló máa jáde kúrò lára tiyín náà. Kẹ́ ẹ wá ronúpìwàdà pé iṣẹ́ ẹbí tó, abẹ́rò pé ẹlẹ́dàá ò lè bọ yín ni, ṣé torí owó tí wọ́n ń kó lé yín lọ́wọ́, owó ẹ̀jẹ̀, owó ìkà. Tó bá jẹ́ pé owó tí wọ́n ń kó lé yín lọ́wọ́ yẹn tí wọ́n bá fi ń tún ìlú ṣe, ẹ̀yin ò ronú pé báwo ni ìlú yìí ṣe fẹ́ rí. Ṣé ariwo mo fẹ́ lọ mo fẹ́ bọ́ ṣó máa wà ní? Ṣé bó oníkálukú ẹ wò báwọn èèyàn ṣe ń struggle, oníkálukú ń wá tó máa jẹ ni, wọn fẹ́ jalè. Ṣùgbọ́n lónìí torí pé ìlú kan ọ̀pọ̀lọpọ̀ lẹ ti sọ di oníṣẹ́ ibi. Ẹ̀yin aṣíwájú Yorùbá tẹ́ ń fi àwọn Haúsá joyè nílẹ̀ Yorùbá, ìkà ni yín, ìkà ni yín, oníjẹkújẹ ni yín, oníjẹkújẹ ni ẹ ní bẹ̀rù Ọlọ́run nítorí owó, nítorí tẹ́ máa jẹ. Ẹ ń fi wọ́n jọba. Wọ́n tiẹ̀ ní ọba kan wà lágége, Haúsá ni ọba lágége. Mi ò mọ̀ bóyá òótọ́ ni bóyá ó rà ní, àwọn tí wọ́n bá mọ̀ ń pa ẹ̀ wọ́n pè wọlé, wọ́n ṣàlàyé fún wa. Ẹ̀yin lẹ máa dá wọn lóyè, lẹ máa dá wọn lọ́lá. Ẹ ti gbàgbé pé ọ̀rẹ́ kí ni ológbò ló ń bá eku ṣe, ọ̀rẹ́ kí ni ọ̀rẹ́ kí ni ajá ló ń bá egungun ṣe ju kó wo jẹ lọ. Gbogbo ẹnikẹ́ni tó bá lóun ó di Odùduwà lọ́wọ́, òmìnira Yorùbá, tó lóun ò ní jẹ́ ká bọ́, gbogbo ẹnikẹ́ni tó bá dìde tó lóun dìde sí gbogbo àwọn tó bá ń dìde lótìtọ́ àti lódodo pé àwọn ò ní gbà kí ìyà jẹ ọmọ Yorùbá kankan báyìí, bẹ́ẹ̀ ṣe ń pète gbèrú ẹ̀ báyìí, idà wọn nípa wọn o, idà yín ló máa pa yín. Èmi wá kọjá lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ẹnikẹ́ni tó bá dìde ìjà sí wa lòun ò bá jà. Bẹ́ẹ̀ ni ìwé Àìsáyà ló sọ bẹ́ẹ̀ 49. Ó ní ẹnikẹ́ni tó bá bínú sí wa lòun máa bínú sí, torí pé ìran tí a ti yàn ní ìran ọmọ Yorùbá. Gbogbo ẹnikẹ́ni lásìkò tá a wà báyìí, afẹ́fẹ́ tí Ọlọ́run dá tí ọba òkè ń dá, àfi tí ò bá kàn yín lára. Omi tí ẹlẹ́dàá ṣẹ̀dá sí ilẹ̀ Odùduwà, àfi tí ò bá kàn yín lára. Ẹ ti mú ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀, ẹ ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ di ọ̀tá Ọlọ́run torí pé ẹ ń fi ìyà jẹ wọ́n, ẹ ń fi ebi pa wọ́n, ẹ ń fi ara ni wọ́n. Kì í ṣe gbogbo èèyàn tó ń jalè ló fẹ́ jalè. Ẹ jẹ́ ká mí gẹ́gẹ́ bí àkórí ọ̀rọ̀ mi lónìí. Ìjọba Nàìjíríà, ẹ jẹ́ kí àwọn ọmọ Odùduwà mí. Èémí wa ẹ ti pa. Ọ̀pọ̀lọpọ̀ lẹ ti sọ di alárìnkiri láyé. Ẹ̀yin sì ń gba atẹ́gùn Elédùmarè sára. Ẹ ń rìn lórí ilẹ̀ tí ẹ dá. Ẹ mọ bílẹ̀ yẹn ṣe wà, àwọn ẹlòmíì àti ẹ̀ tún máa gbowó olè. Owó olè ni o, àwọn ọmọ onílẹ̀. Ilẹ̀ tẹ́ ẹ̀ mọ̀, ó ní ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àtàwọn tó tẹ̀dó sérí rẹ̀. Ẹ ń rìn lórí ilẹ̀ lọ́fẹ̀ẹ́ ti yín o, ṣùgbọ́n ẹ fẹ́ káwọn kan borí ilẹ̀. Bàbá mi òkè, àwúwo má ṣe gbé. Bàbá mi alápá dábidábi. Bàbá mi ọ̀pàpà pábìdà sí rere. Bàbá mi òkúta ìdìgbòlù tó ṣe pé tó bá kọlù bá a lọ lulu. Mo rán òkúta ìdìgbòlù náà kó máa kọlù gbogbo àwọn òṣìkà ní ilẹ̀ Yorùbá.
àti ní orílẹ̀-èdè Nàìjíríà òkúta ìdìgbòlù kó máa kọlu gbogbo ẹnikẹ́ni tó ń fara ní ọmọ orílẹ̀-èdè yẹn lára báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí àfi tí atẹ́gùn tí ò bá fẹ́ lù yín, àfi tí ẹ bá ń fẹnu kan omi mọ́, àfi tẹ́ ẹ bá jáde látara obìnrin. Èmi obìnrin lèmi, ọmọ obìnrin lẹ mú, abẹ́ obìnrin lẹ gbà jáde. Àmọ́rú májẹ̀mú tẹ́ ẹ ti ṣe o àti rúùmù lẹ tẹ́ ẹ ti lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lótìtọ́ ni ojú Olúwa kan sí aṣebi, tó bá jẹ́ pé lótìtọ́ ni ẹlẹ́dàá ló kórìíra ìwà ipá àti ìwà ìkà, tó bá jẹ́ pé lótìtọ́ ni ẹlẹ́dàá ló ń béèrè fún ìdájọ́ òdodo, lónìí gbogbo èyí tí mo sọ bẹ́ẹ̀ àṣẹ ti gorí ẹ̀ o. Gbogbo ẹnikẹ́ni tó bá lóun ò nawọ́ ibi lórí ọmọ Yorùbá, kí Yorùbá tó ń dìde fún òtítọ́ àti òdodo, òkúta ìdìgbòlù á dìgbòlù wọn. Ẹ ní la ọdún kọjá o, ìdájọ́ Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí í dé bá yín, aago ìbínú Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí í rọ̀ sí yín lẹ́nu báyìí. Kò sì sẹ́ni tó lè dúró níwájú àwọn kan tó dìgbù tó fẹ́ dìtẹ̀lú Ọlọ́run ní náyé tán fojú di Ọlọ́run, wọ́n fojú di láyé ìgbà yẹn. Ọba tó fojú di ó tẹ́ ni. Ẹ lọ kà á, abẹ́rò pé tàn ní ìtàn kọ́, ẹ lọ sórílẹ̀-èdè ibi tó ti ṣẹlẹ̀, wọ́n á ṣàlàyé fún yín ní ilẹ̀ Egypt. Torí pé a ti yan àwọn ìran kan, ìran Ísírẹ́lì, bákan náà ni a yan ìran Yorùbá, a yàn wá ni ẹlẹ́dàá ló yàn wá, ó fẹ́ wa. Ẹ sì ti mú wa ṣe ẹlẹ́dàá nítorí pé ẹ ń fipá lé wọn lọ́rùn. A gbé olódodo dìde, ẹlẹ́fẹ́ mú ṣínkó. Gbogbo ẹnikẹ́ni tó bá lóun ò náwó mú Sunday Ìgbòho, àfi tí ìbá sórí òtítọ́ ló dúró sí. Ṣùgbọ́n tó bá dúró lórí òtítọ́, àti bàbá Ọbásanjọ́ o, tán bá dúró lórí òtítọ́ pé kí òmìnira, pé kí Yorùbá kó lè bọ́ kúrò lóko ẹrú, ìdáhùn nípa wọn o. Ó ní ẹni tó bá gbé kòtò ló máa já sínú rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o, ibẹ̀ lèmi mọ̀, ibẹ̀ ni mò ń kóòtù. Ó máa jìn sínú rẹ̀. Ṣé ẹ rí gbogbo ìdà tẹ́ ẹ kó jọ yẹn, gbogbo àwọn irinṣẹ́ tẹ́ ẹ kó sínú igbó, gbogbo àwọn ọmọ ogun tẹ́ ẹ kó káàkiri, nígbà tẹ́mi ń kà, òkúta iná lásán òun ló pa àwọn ogun Assyria run 185,000. Tí ì pọ̀ tó. Ẹlẹ́dàá lẹ́ ń fi ṣeré ni, ẹ ti gbàgbé ní ti ń gbálágbára lọ́wọ́ mú. Ẹ má fọwọ́ kan Sunday Ìgbòho kẹ́ ẹ má bàa rí ìbínú Olódùmarè. Ẹ má fọwọ́ kan ọmọ Odùduwà kan. Ẹ tètè pé ẹ̀fínú yín àtẹ̀dọ́nú ní gbogbo ẹ̀yin olùgbọ̀dé, gbogbo ẹ̀yin ìbọ̀dé ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin bàbá ẹ yé sá kójókójó mọ́ torí yín náà kẹ́ ẹ lè gbẹ̀tọ́ yín padà. Òun ẹlẹ́dàá ṣe gbé wa dìde. Eléyìí tí wọ́n ti fi okùn sí yín lọ́rùn tẹ́ ń ṣe mẹ́ẹ̀kiri tẹ̀lé wọn, ó ti tó gẹ́. Eléyìí tẹ́ ń ṣe bọ̀ìbọ̀ì tẹ̀lé Haúsá, ẹ gbọ́n jù wọ́n lọ, ẹ ní ọgbọ́n, ẹ ní ìmọ̀. Àwọn ọmọ yín báyìí. Ẹ̀yin bàbá wa, kí ló dé tẹ́ ẹ dì báyìí? Kí náà fẹ́ gbé fún yín táwọn ọmọ Odùduwà ò lè gbé fún yín? Àǹfààní wo lẹ fẹ́ jẹ lára ìran Yorùbá, lára ìran Haúsá àbí Fúlàní, tí ẹ ní jẹ ìlọ́po mẹ́wàá ní ilẹ̀ Yorùbá tí ẹ bá gbé dìde, tí ẹ gbé dúró? Gbogbo ọlá, gbogbo iyì tí wọ́n ń ṣe fẹ́yìn ọba tó jẹ́ pé àwọn ọba wa tó jẹ́ pé ọba aláṣẹ ìkejì òrìṣà ni ọba, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ọ̀nìrìṣà, kábíyèsí yín kádépẹ́ lórí, mo kí yín. Ikú bàbá yèyé, ẹ̀yin ni ẹ̀rọ, kò sẹ́ni, ẹ̀yin máa ní kẹ́ẹ̀rọ, ẹ̀yin ní kẹ́ẹ̀rọ báyìí, kẹ́ẹ̀ dìde. Torí ẹ máa dákẹ́, ẹ máa ṣe kò kàn mí, ẹ máa ṣe lágbájá ṣẹ̀mí, tàmẹ̀dò ṣẹ̀mí. Ibẹ̀ yìí lẹ kọ́ wa, tẹ́ ẹ máa ń kọ́ wa wípé irú ìwà ọmọlúàbí ọmọ Odùduwà
wọ́n máa ń fi orí jẹra wọn ni kán máa finú fẹ́ra wọn èwo làwọn wá bá lọ́wọ́ yín tó jẹ́ wípé ẹ fi ẹ̀jẹ̀ sínú ẹ máa tutọ́ funfun jáde ní titi yín ojú la fẹ́ ọ̀rẹ́ òdénú lẹ̀ ń ṣe káàkiri wọ́n tún lé fùrù kọ̀kọ̀ mọ́ Sunday Igboho bó tiẹ̀ jẹ́ pàwọ́ àmọ́ àṣìṣọ́ ni pé ẹni bá wò ṣẹ́jú àkàn yóò pẹ́ létí omi ẹ wò kò ṣeé pa Sunday Igboho ò ṣeé pa ẹ padà lọ jíṣẹ́ o kò ṣeé mú o Sunday Igboho ò ṣeé mú o ẹ padà lọ jíṣẹ́ o kẹ́ ẹ fọwọ́ kí gbogbo yín dìde báyìí pé kò jọ no dey happen nǹkan tá a retí lọ́dọ̀ gbogbo yín nìyẹn nǹkan tá a retí lọ́dọ̀ ẹ má fi ṣeré o torí pé bẹ́ẹ̀ ṣe máa ń wòran nìyẹn bẹ́ẹ̀ ṣe máa wòran nìyẹn tẹ́ máa wòran ẹ máa rò pé ẹ̀ka máa wẹ́sùn kò yẹ kó ṣe bẹ́ẹ̀ kò yẹ kó sọ bẹ́ẹ̀ kò yẹ kó ṣe kinní kan bẹ́ẹ̀ ẹ má tẹ̀ ẹ́ ẹ̀yin bàbá wa wọ́n máa lágbọ̀n òní tán ni ṣé ká máa gbàdúrà pé ká gba yín kọ́lọ́n bá wa pa àgbà yín run kó lórí ilẹ̀ ni torí pé àwọn tẹ́ ń fojú wa rẹ̀ yìí kò dáa ṣé bọ́n sọ pé ọmọ rere ló máa gbé èèyàn máa ń gbàdúrà pé ọmọ rere ló máa gbé àwọn ọmọ wo lẹ́yìn wá fẹ́ fi sílẹ̀ báyìí nígbà tó jẹ́ pé gbogbo àwọn ọmọ yín gan tó jẹ́ pé wọ́n ń dìde sí nǹkan tó dáa sí nǹkan tó dáa ẹ̀yin lẹ́ ń ṣe atọ́nà bí wọ́n ṣe máa mú wọn sí kó tán máa mú wọn jẹ tí wọ́n máa mú wọn jẹ èmi ò mọ àgbà àkùkọ gàgàrà tí yín tí ò fẹ́ kọ́ tí kékeré kọ́ rárá oríire tó bá jẹ́ adarí rere ó máa jẹ́ fẹ́ kí ọmọ lẹ́yìn ẹ̀ kó tún ju òun lọ ni ṣùgbọ́n orí ahọ́n lẹ ti máa ń sọ kò wá láti inú yín orí ahọ́n ni Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ o bàbá àwọn gbọ́dọ̀ mú Sunday a máa ké sí yín torí ẹ̀yin lẹ sọ wípé ká máa pariwo òǹṣó lókè òkun bàbá ṣe rántí interview yẹn ẹni ká máa pariwo òǹṣó lókè òkun pé ibi tá a bá tẹ̀ sílẹ̀ tẹ̀ sí ẹ má yẹ ká ka yín mọ́ kọ́nà bàbá wa ẹ dúró bá a ṣe mọ̀ yín kẹ́ ẹ dúró déédéé bàbá wa lóògùn ọ̀fẹ́ Ìbà ẹ dúró dáadáa bá a ṣe mọ̀ yín àfẹ́ kẹ́gbin kankan rẹ̀ yín àfẹ́ kéèyàn kankan tàbùkù yín bọ́n ṣe pè yín lára yẹn ẹ ṣe iṣẹ́ ààrẹ o ẹ ṣe iṣẹ́ ààrẹ bàbá wa lóògùn ọ̀fẹ́ káwa máa kọrin pé a ní bàbá kan bàbá ara tó mọ yìí ọmọ abẹ́ ń gbédè tẹ́mi ń pè lẹ́nu bàbá mi Gani Adams Ìbà lóògùn ọ̀fẹ́ pé èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ni wá gbọ́dọ̀ mú Sunday Igboho nǹkan kan ò gbọ́dọ̀ tọ́ọ̀ṣì ọmọ Yorùbá kan àti Ọbásanjọ́ nǹkan kan ò gbọ́dọ̀ tọ́ọ̀ṣì wọn torí èyí tí wọ́n fi pe Ọbásanjọ́ sí yẹn bàbá wa Ọbásanjọ́ sí yẹn á jẹ́ pé bàbá gan ti dúró déédéé ni bàbá ti dúró pé Odùduwà à ń lọ torí ó ti sọ̀rọ̀ sí ìjọba pé orí Buhari ìjọba ti tán lórí ẹ̀ mene tekel á dáa fún yín bàbá mi bẹ́ẹ̀ ni Buhari mene tekel wo Ọlọ́run ti gbé ìjọba ẹ yẹ̀ wò ó rí ni kò gbé wọn mọ́ a sì ti fà ya ẹ wo ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ tó ní agbára ni gbogbo ọmọ Yorùbá ẹ dìde o nígbà tí wọ́n gbé bàbá wa Ìbà Gani Adams wá sí Heritage TV inú wa dùn gbogbo wa la jáde tí wọ́n bi wọ́n léèrè ìbéèrè bàbá sì sọ wípé tẹ́ ẹ bá ti rí kan nínú àwọn adarí àwọn aṣojú ilẹ̀ Yorùbá tó jẹ́ agbẹ̀yìn bọ́bọ́já àbí tí ò ṣe dáadáa tó jẹ́ oníkinní kan wọ́n ní ká pè é ká jáde ká dárúkọ ẹ̀ síta wọ́n ní ká dárúkọ ẹ̀ síta bẹ́ẹ̀ ni bàbá wa ní ìṣèbáwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ a dẹ̀ ń pe bàbá báyìí pé tó bá fi lè ṣe ojú wọn ni wọ́n mú Sunday Igboho a máa pe orúkọ wọn jáde pé wọ́n wà níbẹ̀ tán bá jẹ́ kó ṣeé ṣe
tán bá fi jẹ́ torí à ń sọ̀rọ̀ nípa ẹ̀yà Yorùbá báyìí ẹ̀yà Yorùbá là ń sọ̀rọ̀ nípa ẹ̀ mo sì mọ̀ pé alẹ́ mi sì ń tọ́ sí bàbá Ìbà Gani Adams pé kò ní torí yín bàjẹ́ ní jẹ́ ìlàjú yín sílẹ̀ kírù nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ lábẹ́ ojú yín bẹ́ẹ̀ ni. ẹ kálẹ́ ẹ kú ètò olóòtú. ẹ ṣeun. We are so proud of you, ma. You're doing wonderfully well. Thank you, sir. And we enjoyed your message, all the message you're able to pass across to all Oduduwa nation. We do appreciate you. Ṣùgbọ́n kíní kan lèmi fẹ́ sọ ní orí ètò kí ẹ tó kágbánlẹ̀ ni pé kò sí nǹkan tí ẹnìkankan fẹ́ fi Chief Sunday Igboho ṣe. Àbí tó bá fẹ́ rí ìbínú Ọlọ́run. Ẹ ṣeun bàbá mi. Kò tí ì sí ẹni náà tó lè ní abẹ́ bó ti wulẹ̀ kó rí kò sí nǹkan kan tẹ́nìkan lè fi bọ̀dà Chief Sunday Igboho ṣe nítorí pé ìtẹ̀síwájú Yorùbá òun ni wọ́n ń jà fún bá a ṣe máa kú òlóko ẹrú òun ni wọ́n ń jà fún bí àwọn ọmọ wa ṣe máa gbòmìnira òun ni Sunday Igboho tó ṣíwájú wa tó ń jà fún bí wọ́n ṣe ní pa wá tán àwọn Fúlàní tó ń pa wá bí ẹran bó ṣe máa dáwọ́ dúró òun ni wọ́n ń jà fún báwọn náà ṣe máa ní ọjọ́ ọ̀la pẹ̀lú àwọn ọmọ tá a bí àtàwọn generations wa òun ni wọ́n ń jà fún tọ́ba wá rí ẹni tán bínú obìnrin tó bá ní pé òun bínú Sunday Igboho Ọlọ́run á bínú sí onítọ̀hún pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run á bínú sí onítọ̀hún pẹ̀lú ògo Ọlọ́run kí ló dé tí wọ́n fẹ́ báyé wa jẹ́ ni. Ẹ bá mi ké sí wọn ẹ bá mi fún wọn lóhùn yẹn. Kí ló dé gan tí wọ́n fẹ́ báyé wa jẹ́ ni ẹni tó tún dúró ní dúró pé tó òun fẹ́ síwájú ogun ó fẹ́ kẹ́yìn ogun ẹ tún ní pé kó fò kó nìṣó kí ló dé ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́yẹ̀ lágbára Nàìjíríà. Bàbá mi á dà fún yẹn ẹ máa bá mi fún wọn lóhùn yẹn lọ ẹ máa bá mi fún. Ìwọ tó wò sùsùsùsù tó ní pé tó ń wojú ọ̀run yèèyàn bí ẹ tí ò ní kú láìlẹ́sẹ̀ lọ́wọ́ ọba ni ẹni. Ọlọ́run máa ń gbàgbára lọ́wọ́ alágbára. Ó tẹ̀ gbálẹ̀ yìí. Àsìkò tó máa gbà á láàmọ̀ bí tó lọ́wọ́ bá ti jù wá lọ nìyẹn. Kí ló dé ṣé bó ṣe ń fa àwọn ọmọ wa ṣòwò ṣó dáa ni. Ṣé báwọn ọmọ wa ṣe ń lọ sí yunifásitì tí wọn ò rí iṣẹ́ ṣe ṣó dáa ni. Ṣé báwọn ọmọ wa bí wọ́n ṣe ń gbébọn tí wọ́n ń jalè ṣó dáa ni. Kí ló dé tẹ́bí ń polódodo nílùú Nàìjíríà tálá ìṣòdodo dẹ̀ wá ń yọkùn kí ló tẹ́ ìbẹ̀rù Ọlọ́run kí ló táwọn olórí wa tí wọn rántí ọjọ́ àti sùn kí ló táwọn olórí wa tí wọn rántí pé àwọn ìyà kan tó máa ń wà tó máa ń jẹun nínú sàárè tó bá lówó tó lọ́lá olókìkí onípò oníwàfíwọ́ ó rántí pé yóò kan ló máa sùn tó ò ní jí ni olóòtú ṣe fẹ́ gbọ́ kò dìgbà tá a bá ṣàìsàn ká tó kú tí ṣe owó wọn ò bá dá a sùn àní jí ni. Bẹ́ẹ̀ni bàbá mi o. Tọ́lọ́ bá wá sọ pé òun wá dé pé òun dé Ọlọ́run dé ni tọ́lọ́ bá wá dé tán kọ́ lọ́n dé síbi tó ti dáa kó ká àwọn ibi tó dáa kọ́ lọ́n má ká àwọn ibi tí ò sí tó yẹ pé kò sí tá àti lérò pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa. Alówó lókìkí àmúwá láyé náà láti bá dẹ̀ ṣe wá báyìí la ṣe máa padà ẹsẹ̀ mẹ́fà ni. Ṣé ẹ rántí àwọn alágbára jọ́sí tí wọ́n ṣe pé àwọn àfàwọn coronavirus ti ṣí wọ́n fìlà ó gbé wọn lọ. Ó sì dànù. Bẹ́ẹ̀ ni wọ́n dẹni àgbàgbé lẹ́ni àrántí wọn mọ́. Àwọn nǹkan tó lọ́run fi jù wá lọ nìyẹn. Kábíyèsí rẹ̀ Ọlọ́run tó tòrè Ọlọ́run mo ṣe bá Ọlọ́run o mo ṣe bà. Ẹ̀rẹ̀ wá ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin gẹ́gẹ́ lẹ́dẹ́lẹ́ ayé. Àbí kò fẹ́ yẹ Buhari ni. Bàbá mi mo àwọn ohun yẹn nìyẹn. Àbí kò fẹ́ dá fún Buhari ni. Àbí Buhari fẹ́ ṣẹ̀sìn alẹ́ ni. No kò fẹ́ ó ti bẹ̀rẹ̀. Àbí kí ló dé gan ẹ̀rẹ̀ tún alẹ̀ mọ́ Chief Sunday Igboho. Akọni ọkùnrin tó ń ṣíwájú ogun tó ń kẹ́yìn ogun. Bàbá mi ẹ̀mọ̀ kan ni àwọn gbàbọ̀dé inú ilé ẹ mọ̀ pé bí kú ilé ò bá pani tòde ò lè pani ṣá.
ẹ fún wọn lóhùn eléyìí tún lé o eléyìí tún lé Buhari ó lé o èmi ò fẹ́ sọ ẹ̀ Ọlọ́run agbára wa lágbára tó jẹ́ pé àwọn ọmọ yín láti ìran kìíní títí dé ìkẹwàá á máa báyà yẹn lẹ̀ báyìí ni kí ló dé aláàfẹ́ dádúró àbí túláàsì wà ń bẹ̀ ni. ó yà mí lẹ́nu ẹjọ́ bàbá mi. aláàfẹ́ Nàìjíríà mọ́ aláàfẹ́ dádúró àbí wàhálà wà ń bẹ̀ ni ṣé túláàsì wà ń bẹ̀ ni Buhari ayé ẹ fẹ́ bàjẹ́ kí ló dé ẹ fi wá sílẹ̀ aláàbáyé ṣe máa fẹ́ dádúró ìyà yìí pọ̀ wọ́n ti pa wá tán Haúsá ti pa wá tán ṣebí ìtarí la rí ìtarí wà tá a mọ̀ tó pa wọ́n bí ẹran tó wá ṣe wọ́n lóko òru tá a dẹ̀ mọ̀ ohun tó lọ́wọ́n bá dá tó máa la ìyé dẹ̀ dìde tó dẹ̀ ń ṣe kíni tó dẹ̀ ń gé ẹ̀mí wọn kúrú láì ṣẹ̀ láì rò àwọn ọmọ wa wọ́n ń rape wọn káàkiri Nàìjíríà what's going on? Bàbá mi. What's going on? Ẹ jọ̀ọ́. Ẹ bá mi ké. All we are saying is we want to stand alone. Kóríkálukú ló ń lo ẹ̀. Because tó bá di 2023 tẹ́ bá rí pé tẹ́nìkan kan bá sọ pé òun fẹ́ gbé gbàbò ayé ẹ̀ máa bàjẹ́ ni a fẹ́ dá dúró là ń sọ. Bàbá wa Tinubu èmi ò bú yín o èmi ò tó bú yín o ṣùgbọ́n ẹ rọra ṣe o ilẹ̀ ń yọ̀ olóòtú ó dìgbà. ẹ má ti lọ o ẹ má lọ ìṣẹ́jú kan ẹ má bá mi sọ̀rọ̀ fún àwọn olóṣèlú àtàwọn olórí kọ̀ọ̀kan tó wà nílẹ̀ Yorùbá yìí nípa ọ̀rọ̀ tẹ́ sọ yẹ bá mi ké bẹ́ẹ̀ ṣe ké sí Buhari yẹn ẹ fi ohun yẹn ké sí àwọn náà pé kán jọ afẹ́ lọ àbí àwọn náà tún máa ṣe ìdíwọ́ fún wa ara alé ni wọn àwọn ní kú ilé o ikú títa lẹ́yìn képe yẹn. ṣe ọ̀pọ̀ àwọn Yorùbá máa ń sọ pé gbẹ̀rẹ̀ bí ogún ìyá àyìnlára kókó bí ogún bàbá a ti mọ̀ náà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ a ti mọ̀ nígbà wáṣẹ̀ wípé dúdú ò fẹ́ràn dúdú nítorí pé àwa náà là ń dalẹ̀ ara wa lómi àwa sórí ètò ó lè máa ní yes lóòótọ́ ni o afẹ́ o irọ́ ni o ọwọ́ aṣálámí ni o alámí tí wọ́n lọ gbé fún wọn torí pé nítorí owó tó yẹ pé kò ní bá wọn wáyé ẹjọ́ míì nítorí pé àwọn jẹgúdújẹrá tí wọn ò lè sòótọ́ táyé wọn ti bàjẹ́ táyé wọn ti pọṣúrùmù tú tọ́jọ́ làwọn ti bàjẹ́ tó yẹ pé ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn gan wọn ti ba ayé ẹ̀jẹ̀ torí wọn ò tí ì mọ̀ ni. Àní kẹ́ ẹ fi wálé afẹ́ dá dúró. We don't want we want to stand alone. We've tried our best. It doesn't seem working. And we want to stand alone. That is all we're saying. Odùduwà la fẹ́. Thank you, ma. Ó tó gẹ́ olóòtú ojú òní tì yín. Ṣé ìyá wa ni mò ń bá sọ̀rọ̀ ni àbí bàbá wa? Ohun yín ti kọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run ìyá ni. Pẹ̀lú ògo Ọlọ́run ìyá ni. Màmá o ẹ wò Olúwa dá màmá sí ẹ wò ẹ bá mi pàtẹ́wọ́ fún mọ́mi wa ẹ wò á dá kí ẹ dárúkọ yín fún mi. Èmi mò ń sọ̀rọ̀ ọmọ Láyéládé ọmọ lóyè lóyè kò sí ìkẹ́lẹ́ kankan tó fẹ́ nìkan kan ṣe o. Àfẹ́ nǹkan tá a fẹ́ ní tá a fẹ́ dá dúró. Chief Sunday Igboho ẹ pẹ́ pẹ́pẹ́pẹ́ ti ń pẹ́ ẹ fẹ̀yìntì ẹ̀mí yágùn kọrin kése pẹ̀lú àṣẹ tẹ̀dùmarè ẹ dákun ẹ mọ̀ gbọ́kàn tó ń sọ o ẹ dákun o ẹ bá wa síwájú ogun o ẹ bá wa kẹ́yìn ogun o ẹ má jẹ́ kí ìyà jẹ wá gbé o nílùú Nàìjíríà nílẹ̀ Yorùbá. Bàbá Chief Sunday ń gbọ́ báyìí òkò tí ẹ dákun o ẹ má gbọ́ o ẹ dákun o ojú òní tí bàbá wa o Chief Sunday Igboho ẹ dákun olóòtú ojú òní tí ọmọọba ọmọ aládé ọmọ olóyè. èmi nìyẹn màmá kì mí o ẹ ṣe màmá mi ẹ ṣeun ó dàbọ̀ máa pè yín lẹ́yìn ó dàbọ̀. ẹ wọ wọ́n ti ń ju love and like fún màmá o ẹ
Olúwa dá màmá sí fún wa màmá o ẹ jẹ́ ká àwọn ìyá ẹ wò ẹ̀yin ìyá abiyamọ ọ̀run ẹbí abiyamọ ayé òun ni kẹ́ ẹ máa gbórí wọlé báyìí kẹ́ ẹ máa bá mi gbàdúrà fún bàbá wa sí. Àsìkò ti tó gbogbo wa máa gbójú wa síta kò ní dá fún wọn kò ní dá fún bàbá wa sọjọ́. ìyá mi èwo lẹ́tọ́ tó bá fi sọjọ́ náà fẹ́ mú àti Sunday Igboho bàbá ti yí padà. Àwọn ọlọ́kọ wa sínú wàhálà yìí náà àwọn ọlọ́kọ wa sínú wàhálà yìí mi ò lè kàwé mi ò lè sùn láti ìjẹta. ẹkún níyàwó ẹ̀ ṣiṣẹ́ ń gbóhùn ẹkún wọn báyìí. mo dé láti ibi iṣẹ́ láàárọ̀ yìí báyìí fún wákàtí kan àbọ̀ inú mọ́tò ni mo wà mi ò lè wọlé mi ò lè wọnú ilé mi l'Amẹ́ríkà mi ò lè wọlé ebi ò pa mí ìyà ò jẹ mí. Bí àwọn èèyàn wọn ní Isaiah 8:9-10 Bíbélì ní ẹ kó ara yín jọ a ò sì fọ́ yín tútù gbogbo ẹ̀yin Fúlàní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ darapọ̀ máwọn Fúlàní láti máa jẹ àwọn Yorùbá níyà ó bu ọ̀run ó máa fọ́ yín tútù. Àpáta ìdìgbòlù ni àwọn ọmọ Yorùbá jẹ́ ṣùgbọ́n ẹ sọ wá di alárìnkiri ẹ sọ wá di alárìnká ẹ sọ wá di ẹni yẹpẹrẹ tí àwọn èèyàn tí wọ́n ń rí sí tí wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ káàkiri àgbáyé àwọn dókítà wa ní Chicago kábúkábú ni wọ́n ń wà my sister mo mọ dókítà bíi méjì tó wá láti Nàìjíríà ní tèmi mọ̀ nìyẹn o tó jẹ́ kábúkábú ni wọ́n ń wà ní Chicago Ọlọ́run ṣùgbọ́n àwọn Haúsá tí wọ́n bá dórí oyè Ṣàgàrí wọ́n ló ṣe irrigation lọ sí north ni òun ni gbogbo wọn fi ń jẹun lẹ́yìn tí wọ́n fi ń ṣe ohun oko tí wọ́n send sí wa ní south. Ṣùgbọ́n àwọn èèyàn tiwa tó ní opportunity láti rule àfi kí wọ́n ronú pìwàdà wọ́n fẹ́ máa tọrọ ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run tó ráwọn náà kó wa sí gbogbo wàhálà táwa gbogbo wa máa wojú ara wa mẹ́yìn a máa wojú ara wa nísìnyí a máa dárúkọ mo mọ̀ pé ẹ fẹ́ ká máa bú wọn lórí ètò yín ṣùgbọ́n ìyà yìí pọ̀ mo wà l'Amẹ́ríkà wo bí ìyà ṣe ń jẹ mí ó ń jẹ àwọn èèyàn mi ní Èkó ní Nàìjíríà mo ń wá àwọn èèyàn máa tọrọ owó lọ́wọ́ mi èmi tí mi ò tí ì bá tèmi débi kankan wọ́n á máa pè bí ò ju owó díẹ̀ fún mi ṣé wọ́n ń pè yín ni wọ́n ń pè yín ni. àwa gan ò rojú ráyè ara wa mọ́ àròjú ráyè ara wa mọ́. Ìyà jẹ wá ìyà jẹ ọmọ Yorùbá ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ lórí ètò yìí gangan ìyá mi òun ni wípé gbogbo wa gbogbo etí tó bá ń gbọ́ mi àti ibi tí kinní ìbá máa rìn dé aláwa Yorùbá àṣìṣe ẹ jẹ́ àṣẹra wa lóṣù fi ọ̀wọ̀ àwọn pípò yìí ogun ti wọlé tọ̀ wá wà ogun ti wọlé tọ̀ wá wà wọ́n ti múra wa wọ́n ti rẹ́kẹ́ wa ṣẹ́rẹ́ tó lọ sí Ọ̀yọ́ state yẹn ó lọ sọ fún wọn pé tẹ bá dún pẹ́kẹ́ ni ṣùgbọ́n ọ̀rọ̀ ni wọ́n pa wọ́n ń dí ohun mélèbé lẹ́nu a máa sọ̀rọ̀ gbogbo àgbáyé ló máa bá wa dá sí àgbàdúrà kì í ṣàjẹ́ sílẹ̀ wà ṣùgbọ́n tí a bá kọ́ bá ṣe máa bá lọ nìyẹn má fọkọ mi dáná ìjọ kan là á pọ̀ tó bá wà l'Amẹ́ríkà ẹ sọ fún wa mo rò pé mi ò ní ráyè tẹ́lẹ̀ ibi tí gbogbo wa ti máa lọ gádà tá máa gbójú wa sórí TV tó máa rí wa ní Facebook àfẹ́ we are ready for it àti ready àti gbójú wa síta kò ní dá fún wọn. New York àṣẹ ṣé ní October 1st bẹ́ẹ̀ ni October 1st New York là ń lọ. a máa débẹ̀ mo rò pé mi ò ní ráyè tẹ́lẹ̀ máa débẹ̀. ẹ pè mí tá a bá parí. ẹ kú ètò. ẹ ṣeun. orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ gbogbo ẹ̀yin ọmọ Odùduwà tó tán tọkàntọkàn etí yín mélòó wọn náà ti ń gbé owó kiri ẹ má bá wọn gbowó ẹ̀jẹ̀ owó yín kúkú ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ kán fi owó tó tọ́ sí yín ẹ má jẹ́ kán wá fi tàn yín jẹ ẹ má jẹ́ kán wá fi tàn yín jẹ mọ́ ẹ jà fún tó máa wà títí láéláé ẹ̀tọ́ yín tó máa wà títí láéláé ẹ jẹ́ ká ja ìjà yìí àwọn ò sọ pé a máa gbébọn gbé ṣùgbọ́n wọ́n ti gbàbọ̀dé káàkiri ṣùgbọ́n ogun là ń sọ̀rọ̀ nípa 2023
a sọ̀rọ̀ nípa APC PDP TID AAB a sọ̀rọ̀ nípa àwọn ẹgbẹ́jẹgbẹ́ à ń sọ̀rọ̀ nípa ogun àwọn Fúlàní ò mú ní ọwọ́ wọn mú lọ́wọ́ ìrọ̀rùn ẹ̀rí bọ́n ṣe ń lé fùrù gẹ́gẹ́ wọ́n ní ta ni fìjìláńtẹ́ tẹ́ bá lọ wo àwọn fídíò wọn wọ́n ní àwọn ò rí bàbá ńlá fìjìláńtẹ́ náà tó máa stop àwọn ti ready fún war àwọn ò rí bàbá ńlá sójà àbí àmì náà ṣebí nǹkan kan ló ń gbé wọn nú ẹ̀yin tó yẹ pé ẹ̀yin ló yẹ kẹ́ ẹ di orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá mú ẹ̀yin wá ti lọ gbowó burúkú ìbínú Ọlọ́run máa sọ̀kalẹ̀ sórí gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ tẹ̀ǹtẹ̀ yẹn àfi tí kì bá ṣe ilẹ̀ Odùduwà lẹ ti fẹ́ ṣe tẹ́ ẹ fẹ́ ṣe yẹn láti dojúkọ ọmọ Odùduwà ilẹ̀ yẹn ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àpè lónìí sí yẹn ẹni tó nílẹ̀ tó dá ọ̀run àtayé ó máa lòdì sí gbogbo yín torí ìyà yìí ti pọ̀ jù ìyà yìí ti pọ̀ jù ìyà yìí ti pọ̀ jù kí ló dé tẹ́ ẹ níkà kí ló dé tẹ́ ẹ gbàbọ̀dè gbogbo yín nílẹ̀ máa gbé mi gbogbo yín ní ìdá yín máa pa ló máa dojúkọ yín tó máa mú yín kúrò tí ayé àwọn èèyàn fi máa gba ìrọ̀rùn wọn US ń pariwo UK ń pariwo gbogbo wọn náà ń pariwo pé ogun ti wọlé tọ̀ wá ẹ̀yin sì ń sáré kiri ẹ̀ sọ wípé torí owó torí pé nìkan fẹ́ dé ipò ààrẹ ẹ ṣe ronú ọmọ yín ti yín mélòó láyé rẹ̀ sàn kẹ́ ẹ fi àwọn ọmọ yín kẹ́ ẹ fi ayé wọn wé àwọn tó ń gbé owó fún yín báyọ̀ ọmọ yín bá ti ẹ̀sán ẹ̀ tí ẹ̀ rántí ẹ̀ tí ò ti ẹ̀ lólùrànlọ́wọ́ kankan rárá ṣó ṣe orílẹ̀-èdè ìyá ni ṣó òun ló dára ẹ̀ sílẹ̀ Yorùbá ni àbọ̀ òun ló dára ẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà àwọn Àmọ̀tẹ́kùn àti èkó tẹ́ tá a fẹ́ gbẹ́kẹ̀lé báyìí ọwọ́ bàbá náà bá káàkiri gbogbo bẹ̀ gbogbo yín ti di oníjẹkújẹ kalẹ̀ Sunday Ìgbòho tó wá fẹ́ dìde tó jó olótìtọ́ lè rí mú o kò ṣeé pa Sunday Ìgbòho ò ṣeé pa ẹ padà lọ jíṣẹ́ o àwọn ogun ọ̀run tì lẹ́yìn àwọn alálẹ̀ ti Sunday Ìgbòho lẹ́yìn wọ́n ti gbogbo ọmọ Odùduwà tó tọ́ lẹ́yìn oṣoolé àjẹ́ ilé gbogbo àwọn tó ní orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Odùduwà wọ́n ti àwọn ọmọ Odùduwà lẹ́yìn láti ja ìjà yìí fún wa gbogbo ẹni tó bá wá sọ wípé wọ́n fẹ́ kógun jà wá pé wọ́n fẹ́ ta ẹ̀jẹ̀ ọmọ orílẹ̀-èdè Odùduwà sílẹ̀ gbogbo wọn ni wọ́n máa fi ẹ̀jẹ̀ wọn ṣe tutù ẹ̀jẹ̀ ara wọn ni wọ́n máa fi ṣe tutù lágbára Elédùmarè torí kò rọrùn fáwọn èèyàn mọ́ kí ló dé kò rọrùn mọ́ kò rọrùn gbogbo èèyàn wá di ẹrú àtòkè òkun àti ilé kò tẹ̀ wá sẹ́ni tó sàn mọ́ wàhálà àti ilé kò jẹ́ káwọn tòkè òkun sinmi ẹ lọ ronú o gbogbo ẹnikẹ́ni tó bá ti ń gbowó báyìí bó jẹ́ lórí Odùduwà TV mo tiẹ̀ jẹ́ àwo kò tiẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ kò ní wọ àárín wa nínú Odùduwà TV yìí wọn ní wọ àárín wa ṣùgbọ́n gbogbo ẹgbẹ́jẹgbẹ́ káàkiri àti Odùduwà TV àti gbogbo àti Koiki o àti Heritage àti Erelu o àti wise àti YYF àti gbogbo ẹ̀yin tẹ́ gbéra yín dìde tá a bá rí ẹnikẹ́ni tó ń gbowó ibi owó ìkà lórí pé ìyà ń jẹ àwọn èèyàn wọ́n sọ pé àwọn ò ṣe mọ́ tí wọ́n sì ní ẹ̀tọ́ láti dá dúró pé àwọn ò ṣe mọ́ tó wá lọ gbowó tó ń gbẹ̀yìn bẹbọjẹ́ tó ń dàrú tó ń ṣe gbogbo ẹ̀ bí òun ò ní ṣe ń wọ̀ lórílẹ̀-èdè káàkiri orílẹ̀-èdè bẹ́ẹ̀ lòun ayé ẹni yẹn máa wọ̀ o ó ní ẹ kóra yín jọpọ̀ á tún yín ká ló sọ o ó ní ẹni tó bá bá àjà ló ń pé òun máa fún ẹ̀jẹ̀ wọn pé fúnra wọn náà máa mú ẹ̀jẹ̀ ara wọn gbogbo ẹni tó ní aláìní lára tó ní àwọn tálákà lára tó ní kò síbi tán máa gbé ìgbà ẹ wò ọ̀rọ̀ Ọlọ́run ni mo gbé dúró yìí o ọ̀rọ̀ Ọlọ́run lélẹ́yìí o tó sọ bẹ́ẹ̀ Olúwa yóò dìde sí yín o ogun ọ̀run yóò dìde sí yín ẹni tó dá ayé àtọ̀run yóò dìde sí yín wọ́n lòdì sí yín gbogbo ègún tọ́lọ́run fi gé fún ìkà ló máa jẹ́ titi yín pátápátá bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ Jésù bẹ́ẹ̀ ló ṣe máa rí lágbára tó ṣẹ̀dá ayé àti ọ̀run orúkọ rere ó sàn ju fàdákà àti wúrà lọ ibí ni mo dúró náà.